Ejire mo ti ṣe prayer. Ikú ọ̀tá mi ló máa lọ. Àìmọye sáàmù tí mo kà kí n tó ṣẹ́gun. Àìmọye sáàmù tí mo kà kí n tó ṣẹ́gun. Èmi wọn ni mi ò ní kúkú ọ̀wọ́ kú. Èmi wọn ni mi ò ní kúkú òjijì. Ọ̀tá lé ní màdẹ́yìn. No story wọn bù kí jẹ́. Ọ̀tá lé ní màdẹ́yìn. No story wọn bù kí jẹ́. Àjọ mo ti ṣe prayer. Ikú ọ̀tá mi ló bá lọ. Ejire mo ti ṣe prayer. Ikú ọ̀tá mi ló bá lọ. All over the world. Tẹ́ bá fẹ́ mọ̀ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kọ́ mọ̀. Kẹ́ follow. Orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ní kẹ́ follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio ní kẹ́ follow. Dádì ẹ mọ̀ mi o, ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio ní kẹ́ follow. Kaya o, Kaya o. Kaya TV radio ní kẹ́ máa wò kẹ́ máa follow. Ẹ̀lẹ́mbẹ̀ wo orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìwé àmọ́ sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ Heritage Travel and Tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlànà wa fún yín Kaya rédíò gbádùn ẹ̀yin àgbọ̀n wa àbúrò wa ẹ̀yin ọ̀rẹ́ wa lórí Kaya rédíò oríṣi ètò láàmú wa fún yín lẹ́dẹ̀mọ́ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n á tún máa bá àyànnà náà ní kọ̀ọ̀kan a mọ̀ fún yín ní soccer tips a mọ̀ fún yín ní scores a lè mọ̀ fún yín láwọn tó yẹ pé ẹ tó bá ń jẹ́ fans a lè mọ̀ rí nǹkan tó gbádùn láti mọ̀ tẹ̀lé wa. owó tẹ̀ fi ra dátà ò ní wọ̀nyí o owó tẹ̀ fi wọ́ ọ̀dẹ̀ ní fọ́ o àwọn náà mọ̀ wá fún yín o ẹ mọ̀ follow wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbára Ọlọ́run àwa láàmọ̀ wá ẹ̀yin náà láàmọ̀ bá o Alhaji Ahmed Lukman Kaya lórúkọ tèmi. Kaya TV radio ní kẹ́ máa wò. Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ilé? Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ilé iṣẹ́ kan tó fi ni lọ́kàn balẹ̀? Iléeṣẹ́ Spring Bake. Àjànàkú kọjá àmórí nǹkan fìdí. Bá a bá rẹ̀ ní ká sọ pa àárẹ̀ ni. Gbogbo ẹ̀yin tí a fẹ́ lọ sí Hajj tàbí Umrah. Iléeṣẹ́ Al-Barakatu Lillahi ní kẹ́ ẹ bá lọ. Iléeṣẹ́ tó kà màmá. Iléeṣẹ́ tó yọrantí. Iléeṣẹ́ tó ṣe é fọkàn tán. Bá a bá wọn lọ sí Hajj tàbí Umrah. Ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ pérépéré òtẹ́ẹ̀lì tó súnmọ́ Kaaba lẹ́ máa dé sí ẹ ó bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa fọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wa wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí Hajj ọdún yìí ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí Hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa Al-Barakatu Lillahi wà jákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana Ghana office wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abeokuta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesanya shopping complex Onípànù Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní SA Awoyelu Street off Ibadan garage beside health center Dogbo Ìjẹ̀bú-Òde Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071 ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Nigeria number rẹ̀ +234 816 047 4799 +234 810 284 1760 +234 903 486 9066 tàbí kẹ́ ẹ pè sórí
+234 816 451 6622 lẹ́ẹ̀kan sí +234 816 451 6622. Ibi ayé mi tí mo gbà yẹn. Gbogbo ayé mi tí mo gbà yẹn. Ibi ayé mi tí mo gbà yẹn. Gbogbo ayé mi tí mo gbà yẹn. Èjì rẹ̀ mo ti ṣe. Ó ẹkùlé là kó nílé o. Àìmọye sáàmù tí mo kà. Bẹ́ẹ̀ ni káàbọ̀ la kírú ọ̀nà. Sáàmù tí mo kà kí n tó ṣe. Àkú ojúmọ́ mọ́mọ́. Àkú iṣẹ́ ìta náà dẹ̀ tún kú iṣẹ́ tèmi àtúnkù múra tọ̀la. Ọ̀tá lẹ́ni. Bá ń sàmì ẹ̀kọ́ bá ń gbé tó àmì mi pé ní tèmi ó dùn yóò dájú ọ̀la mi lọ. Lẹ́ni máa dẹ̀yìn. Àbí ká sọ pé ní tèmi ó dùn ju àná mi lọ bẹ́ẹ̀ ni àṣírí ò tá sì sọ. Ṣé péyà? Ikú ọ̀tá mi. Ení mi àti ẹ yóò dùn yóò tòrò ju àná wa lọ. Ọjọ́ ọ̀la wa yóò wá tòrò minimini bí omi àfòwúrọ̀ pọn gbogbo àfẹ̀ní ṣe kò ní bàjẹ́ máa lọ́wọ́ lówùúrọ̀ la. Àìmọye sáàmù tí mo kà kí n tó ṣẹ́gun. Orí kan ní Kaya TV káàdì òta wà náà ní o ibi tí ẹ ti máa ń gbọ́ wa ní gbogbo ojoojúmọ́ gbogbo ọjọ́ mẹ́jọ lórí àwọn àkọ̀tun ètò ọlọ́kan òjọ̀kan tá a mọ̀ mọ́ wa. Má dẹ̀yìn ló sórí wa kó. Níta fi kalẹ̀ sí Alájò Kaneshi Tùrọ̀tùrọ̀ station Accra Ghana ń bí ibẹ̀ láti ń já bí ẹdun tá ń rọ̀ bí òjò tá ń kú bí òjò tá tún wá ń sọ kalẹ̀ bí òjò. Bẹ́ẹ̀ ni àwa náà kọ́ lábàtà ní múdò sàn lábàbà ní mọ́mọ́ yan o. Ta lẹ́ni máa dẹ̀. Ẹ gbọ́ ta lè jìká tí ò já so bọ́ lẹ́yìn ọrùn èmi o àtiwọ́ náà. Ọba tó dá wa náà ni ọba táyé rọbí agogo. Ọba àjìnrín bàǹbàǹbàbà jìnrín yàgbó yàjò ọba àṣọ àlèwí lè ṣe àṣèyí òwú. Àlèwí lè ṣe àlèṣe lè wí. Ọba tí ò sakọ tí ò sábó. Ọba tí ò jèmi àti ẹ nítorí pé ònìkan làníyàn rẹ̀ dá. Atúnkẹ́ wa ṣèbà rẹ o. Lórí ìkànnì Kaya TV káàdì tẹ̀ tí máa ń gbọ́ wa náà ni tá ti máa ń gbọ́ nírànràn àwọn ètò wa. Báwí máa yẹun kí ló dé. Gbangba Dekun lè tó tèmi. Ẹ mọ̀ pé tí Gbangba bá di Dekun ó di dandan kí kedere ó bẹ́ẹ̀ wò. A ní mo kí mo sì bá Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkí ọ̀run o. Mo sì bá gbogbo àwọn tọ́lọ̀ ń fi kọ́kọ́rọ́ lé ayé lé lọ́wọ́. Ìbá ọkùnrin ìbá obìnrin ìbá ọmọdé ìbá àgbàlagbà o. Ìgbà àwọn àgbààgbà nínú àwọn èèyàn ìgbà àwọn àgbààgbà nínú ọkùnrin obìnrin. Ìgbà àwọn àgbààgbà nínú kò jẹ́ èèyàn bẹ́ẹ̀ ni kò jọ́kùnrin kò jóbìnrin. Mo lè pẹ́. Ìbà àwọn àgbààgbà nínú àwọn tó jẹ́ ẹranko. Ìbà àwọn àgbààgbà nínú àwọn tó jẹ́ èèyàn. Ìbà àwọn tá a kọ́kọ́ bá nínú ayé o. Nítorí pé ohun gbogbo tá a bá fẹ́ ṣe pátápátá ẹ jẹ́ kí gbogbo àwọn ẹni ìṣáájú. Torí àwọn ẹni ìṣáájú ò bá jẹ́ lójú ó jẹ́ páwa tá ń bẹ lẹ́yìn àbáwa tá a ṣẹ̀bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ rẹ̀. Wọ́n ní gbogbo ntẹ́ bá rí tẹ́ bá ń ṣe ìwọ nìkan kọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ o. Àwọn kan ló ti ṣáájú tí wọn bànájẹ́ tó jẹ́ kó rọ̀wọ́ tèmi lọ́rùn. La fi ń ṣe ìbà ò torí pé wọ́n ní bẹ́ẹ̀ kò ló bá jú balẹ̀. Ilẹ̀ á lanu fún ni o. Áńgẹ́lì ti gbowó dé. Ó gbọ́ áńgẹ́lì máa gbówó dé fèmí àti ẹ̀. Orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn. Ọmọ jẹ́ ńlé bàbá tó bí mi lọ́mọ ẹ bá mi ṣe ẹ bá mi tẹ̀ láìkí ẹ bá mi tẹ̀ lọ́ọ̀fù. Ẹ jẹ́ kó dé ibi tó yẹ kó dé. Áńgẹ́lì ti gbowó wá. Bàbá mi ti kórè dé. Áńgẹ́lì ti gbowó wá. Mo sì bá aláṣẹ àtolùdásílẹ̀ ilé iṣẹ́ Kaya TV Kaya Radio Alhaji wa Muhammad Lukman Ahmed. Wọ́n ti bọ́ síwájú Ọlọ́run lọ́n bá wa kẹwọn kí àlìjánnà. Ilé ọmọ ìyàwó àti iṣẹ́ tí wọ́n fi lẹ̀ àti gbogbo òṣìṣẹ́ ìbànújẹ́ mọ̀jọ wọlé tẹnìkọ̀ọ̀kan. Ẹ bá ń sàmì ẹ̀ àtẹ̀yìn olólùfẹ́ wa náà. Yorùbá bọ̀ wọ́n ní àdáṣe ní hun máa o bẹ́ẹ̀ ni ìbà ò gbọ́dọ̀ hun mà. Mo bá yẹ mi tí mo bá yẹ jẹ́ ó bá mi délé. La fi ń ṣèbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń ṣe ká tó máa ṣe o. A ṣèbá àwọn tó ń fún wa nímọ̀ kan àbí méjì àwọn tá a gbọ́gbọ́n kan àbí méjì àwọn tó ń fún wa nímọ̀ràn láti bá yín o. A sì bọ òkè méjì tá a gbọ́dọ̀ gbàgbé.
a ṣe báàgì méjì tá a gbọ́dọ̀ fojú rẹ̀ náà àwọn náà ni bàbá tó bí wa àti ìyá wa tán láyé dùn àmọ́ bọ̀ wá jẹ́. Bàbá mi jó. Àwọn tó ń bẹ láyé Ọlọ́run bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn. Àwọn tó ti bọ́ síwájú Ọlọ́run bá wa kẹ́ wọn ní kẹ́ àlìjánnà. Bàbá mi jó. Bóyá mo nà ká sí ọ wípé ìbànújẹ́ ò ní wọlé tó ọ́. Bí mo ṣe ń fẹ́ kórí fún ọ kórí bẹ́ẹ̀ fẹ́ mi náà o. Pé dáadáa ni mò ń rò rẹ̀ ó dènà kí dáadáa ó kàn mí kó kàn wọ́n náà. Gbangba Dekun lètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ o. Bàbá jẹ́ Kedere ti bẹ̀ wò. Gbangba tó Dekun afẹ́ kí kedere ó bẹ̀ wò. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà bẹ́yìn tẹ́ fẹ́ fún wa ní ọgún kan àbọ̀yọ̀ òye kan. àníjẹ́ ọba mi délé. Ẹ̀yin tẹ́ fẹ́ pè wá sákèésí àbẹ́yìn tẹ́ fẹ́ là wá lọ́yẹ̀ lórí ní ta fẹ́ mú wá báwọn ètò tá a bá ń ṣe tá à ń ṣe lọ́wọ́. Ẹ pè wá sórí nọ́mbà ìbákan náà ẹ sì lè WhatsApp wa. +23326087886. Gbogbo ayé mi dé. +23326087886. Àníjẹ́ ọba mi délé. Tàbí kẹ́ ẹ pè wá sórí nọ́mbà eléyìí +2335019327336. Ẹ bá mi ṣí ẹ bá mi tẹ láìkì. Ẹ jẹ́ ó débi ó yẹ kó dé kó kálukú lè rọ́gbọ̀n kàbí méjì mú bẹ̀. Gbangba Dekun lè tó tèní. Èjì rẹ̀ mo ti ṣe péyà. Ìwọ́ta mi lọ. Àwọn kankan bẹnu ayé tó ṣe pé yẹ ká mọ̀ sọ fúnra wa. Àìmọye sáà. So mọ̀ yí pé Tó ṣẹ́gun. àwọn nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ máa fi pamọ́ fúnra wa. Tó ṣẹ́gun. Èmi wọn ni. Mi ò ní kúkú àwọ̀ kú. Àwọn nǹkan kan bẹ tá a mọ̀ tó ṣe pé ìsúnmọ́ rẹ ẹni náà láà máa mọ̀ sí ẹni láti máa mọ̀ wọ ẹni tá a máa gbọ́gun láwa ara wa. Ìgbà míì èèyàn lè ṣèkà fún ọ lóòótọ́ tó pé ìkà tó ṣe fún ọ ó là ọ lọ́yẹ̀ ó fún ọ lọ́gbọ́n nítorí ọjọ́ míì. Ṣe péyà. Ìwọ́ta mi ló bá lọ. Sóòrẹ́ ni tó fọ̀ bọ́ọ̀lù ẹ lónìí ó kú ọlọ́gbọ́n tọ̀la ni o. Sóòrẹ́ ni tó yàn ẹ̀jẹ̀ lénìí ó kán ọlọ́gbọ́n tọ̀la ni. Mi ò ní kúkú àwọ̀. So gbà pé òjò a máa pani wọlé lẹ́ẹ̀mejì. Òjijì. Bẹ́ẹ̀ ni o òjò a máa pani wọlé kan lẹ́ẹ̀mejì o. Alẹ́ ni tó yàn ọ jẹ léni ọ̀rẹ́ rẹ tó ṣe pé ẹjọ́ ṣòwò ẹjọ́ ṣe bísínẹ́sì ó wá yàn ọ jẹ má wulẹ̀ bí ní jù. Ó kọ́ ọlọ́gbọ́n tọ̀la ni. Mi ò ní kúkú òjijì. Ọmọbìnrin tó dà ọ́ léni tó so gbogbo fún pátápátá tó padà dà ọ́ lọ fọ́rẹ́ rẹ̀ àbí lọ fẹ́ lómi má wulẹ̀ bí ní jù. Ó kọ́ ọlọ́gbọ́n tàwọn míì ni. Ó gbọ́ mi yé èyí tí mo fẹ́ sọ léni ìtàn ọ̀dà ẹgbọ́ta ní ọ̀dàlẹ̀ bí n bá ṣàlàyé ọ̀rọ̀ yìí àwọn èèyàn á máa sọ wípé ọ̀dàlẹ̀ fojú hàn. Ọba wíwá. Sórí inú ayé báyìí gbogbo ìwọ tó bá fẹ́ ṣoore Wíwò mi ní onílé ayọ̀. ìwọ tó fẹ́ ṣoore fáwọn èèyàn fọ́mọ ìyá rẹ àbí fọ́rẹ́ rẹ Ọba ọ̀run wá wá wọ̀nyí. àbí ìwọ tó ní agbára kan tó fẹ́ fi kúnyàn lọ́wọ́ kó lè bá a gòkè Mi ní onílé ayọ̀. ìwọ tó ní owó kan lọ́wọ́ tó fẹ́ fi sọ̀pọ́ọ̀tì èèyàn yìí pé kóńtọ̀ náà lè rọ́wọ́ mú. Ìwọ tó ní nǹkan tó pọ̀ jaburata tó fẹ́ fáwọn èèyàn ń bẹ̀ pé jẹ́ ń jẹ́ lómi ó já àǹfààní ibẹ̀ kó má jẹ́ mi nìkan. Ẹ̀yin lọ̀rọ̀ tèmi bá wí. Dájú wò mí ní onílé ayọ̀. Ìrẹ́ ìyàwó tó máa ń tọ́jú àwọn àbúrò ọkọ rẹ dáadáa ọ̀rọ̀ tèmi bọ̀ wí. Ọba ọ̀run wá wá wọ̀nyí. Ìrẹ́ ọkọ tó máa ń tọ́jú àwọn ìyàwó tó fẹ́ bíi méjì mẹ́ta tó ń tọ́jú wọn tó ń ṣe déédéé ọ̀rọ̀ yìí tèmi ìbọ̀ wí. Ojú ọ̀tá mi. Sátánì àjẹsà. Ọ̀gá tó fi gbogbo inú ọmọ iṣẹ́ rẹ̀ pátápátá Jésù wá. ọ̀rọ̀ tèmi bọ̀ wí o. Ẹ bá ń sọ fún lórí tó fẹ́ràn gbogbo àwọn tó ń bẹ lábẹ́ rẹ̀ tí dẹ̀ ń ṣe dáadáa tọ̀sán tòru sí wọn ọ̀rọ̀ tèmi bọ̀ wí. Gbangba Dekun lètò. Sátánì àjẹsà lọ. Áńgẹ́lì àṣà. Ẹ pé báwo ló ṣe bá gbogbo àwọn èyí àwọn tí mo kà í wí ó tún pọ̀ tó bá wí o. Ìwọ ọ̀rẹ́ tó ń fẹ́ràn ọ̀rẹ́ rẹ dáadáa tó ń finú kan fi ọ̀rọ̀ tòní bọ̀ wí o. Àwọn tí ò bá wí ń bẹ̀. Áńgẹ́lì ti gbowó wá. Àwọn tí ò bá wí ẹ gbọ́dọ̀ gbá àwọn tí ò bá wí. Jésù ti kórè. Ṣùgbọ́n gbogbo nǹkan tí mò ń sọ yìí àwọn tínú wọn mọ́ tí wọ́n máa ń ṣe nǹkan tinútinú ló bá wí. Bàbá mi ti kórè dé. Kódà Ti gbowó wá. àwọn èèyàn tí wọ́n ẹ ṣe tinútinú náà wọ́n á máa di irú rẹ̀ mẹ́rù. Bàbá Nítorí pé wọ́n mọ̀ pé táwọn náà ń ṣe fáàyàn fún yàn ni. tí mo gbà yẹn jẹ́ ó bá mi délé. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ tàwọn tó bá wí dáadáa náà. Sórí gbogbo ìwọ tó máa ń ṣoore ìwọ tó lè fi gbogbo ohun tó bá ní tó lè fi tọrẹ máa di kíní ìmẹ́rù yóò padà ṣẹlẹ̀. Gbogbo ẹ̀dá tó bá fẹ́ ṣoore fún gbà pé yóò padà dalẹ̀ rẹ dì í mẹ́rù.
máa fààyè ìjálẹ̀ fẹ́ ni o bá fẹ́ ṣàánú. Oore tó ṣe tó sọ pé ìbámọ̀ mọ̀ ṣe rò ó mọ̀ pé ẹni tó fẹ́ ṣoore fún máa padà dẹ̀ bí ò bá wá dẹ̀ á jẹ́ pé ọmọ gidi ni èèyàn gidi ni. ṣùgbọ́n máa dì í mẹ́rù pé ìyàwó tó fẹ́ lè padà dẹ̀ ọ́. má kó gbogbo òfẹ́ tó o bá nílé ẹni o fẹ́ ṣàánú lérí má kó lè lọ́rùn mọ́. bó o bá fẹ́ fẹ́ ìyàwó àní ẹ má nífẹ̀ẹ́ ara yìí ṣùgbọ́n má fẹ́ ìyàwó rẹ nífẹ̀ẹ́ tó sọ pé kò lè dà mí gbé kóònù àníyàn rẹ̀. máa dì í mọ́nú ẹrù pé ìyàwó tí mo fẹ́ ń lé ó ṣeé ṣe kó dà mí lọ́la. má nífẹ̀ẹ́ débi pé ó sọ pé wàláhì ìyàwó mi ò lè ṣe sìnà. tú dànù. gbé sínú ẹ̀mí pé ènìyàn ni èèyàn á máa ṣe èèyàn. ìjì èèyàn á máa gun èèyàn. dì í mọ́nú ẹrù pé ìjì ayé lè gbé lọ. àní o mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n máa di ẹrù pé ìyàwó rẹ̀ lè ṣàṣìṣe. ìrẹ ọkọ náà ìrẹ ìyàwó náà dì í mọ́nú ẹrù pé ọkọ mi náà lè ṣàṣìṣe. bó o bá ti nífẹ̀ẹ́ dé lẹ́wù wípé wàláhì ọkọ mi ò lè ṣe nǹkan báyìí tó ní ò lè ṣe yóò padà ṣẹlẹ̀ o. bó bá wá ṣẹlẹ̀ irú wọn ni máa ń ní stroke ni máa ń ní faint máa ń fẹ́ǹtì torí pé wọ́n ti kó gbogbo òfin ayé wọn lé ẹni tí wọ́n bìlífù lórí. àyè kó gbogbo òfẹ́ lé ayé lórí mọ́. ọ̀pọ̀lọpọ̀ tẹ́rí tó rẹ̀ tí wọ́n ń sàárẹ̀ lénìí yìí wọ́n àṣàdédé sàárẹ̀ o. mo ti ṣe prayer ikú ọ̀tá mi lọ. nǹkan òjijì ló bá ń pẹ́ wàláhì mi mọ̀ pé lágbájá lè ṣerú nǹkan báyìí ó dẹ̀ máa paralyze lójú ẹsẹ̀. bó o bá bí ọmọ náà ọmọ tó o bá bí wọ́n kó ìfẹ́ rẹ lé lẹ́mìí pípọ̀ jù pé bí mo láìkì kó wá trust ẹ̀ débi pé wàláhì kò lè ṣe báyìí. torí pé ìfẹ́ tó o bá kó lé lọ́kàn jù yóò máa fa sábàbí kó má lè wo bí àwọn àṣìṣe rẹ̀. ṣùgbọ́n tó o bá ti nífẹ̀ẹ́ rẹ̀ ní 50% nífẹ̀ẹ́ rẹ̀ 100% gẹ́gẹ́ bí ọmọ nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ 100% gẹ́gẹ́ bí ìyàwó nífẹ̀ẹ́ ọmọọṣẹ́ rẹ̀ ní 100% gẹ́gẹ́ bí ọmọọṣẹ́. ọ̀tá lé ní ìbàdàn. 100% yẹn náà wá fún ara rẹ̀ kó wá gé 40% kó ń bẹ̀. bó ṣeé ṣe kó ṣe mistake. ìyàwó tí mo nífẹ̀ẹ́ ó lè dà mí lọ́la sórí ìfẹ́ tó ti rò sínú ẹ̀mí wípé ó lè dalẹ̀ rẹ̀ hùn. bó bá padà ṣẹlẹ̀ ìwọ náà sọ pé mo ti mọ̀ bó lè ṣẹlẹ̀ tẹ́lẹ̀. irú nǹkan yóò ní lè bọ inú jẹ́ débi pé yóò wá kó bá ìrìn àjò ayé rẹ̀. èmi wọn ni. kò ní lè bẹ́ẹ̀ nú jẹ́ débi wípé. èmi wọn ni. mi ò ní kú. ọ ẹni tí ò yẹ ìyàwó tí ò yẹ kó kọ́ ẹ wà padà kọ́ra yín lẹ̀. ẹni máa dẹ̀yìn. ó ti mọ̀ pé ìdí èèyàn á máa ṣèyàn bẹ́ẹ̀. ẹ gbọ́ ta ni ọ̀dàlẹ̀ ta lọ̀dàlẹ̀ ẹ̀dá. èmi wọn ni. mi ò ní kú kú ọwọ́. àwọn ọ̀dàlẹ̀ ẹ̀dá wà o. mi ò ní kú. àwọn ọ̀dàlẹ̀ ẹ̀dá làwọn tó ṣe yí pé ó gbẹ wọn léyìn tán wọn á tún wá fi yín náà gé ọjẹ. ìwọ tó lówó lọ́wọ́ tó fẹ́ kó soríire kíran wọn kó nù òṣì. gbogbo bí olówó sí tó lákàntì sí tó léèyàn sí ló padà fi wọ́n hàn. bàbá ti débẹ̀ tán táwọn náà ti ń rí owó wàá wá wọ́n náà bí wọ́n ṣe yàgá mọ́ lẹ́sẹ̀ tó ṣe jẹ́ tiwọn. torí ẹ̀ tó bá fẹ́ ṣàánú èèyàn dé lẹ́vù yẹn má máa fi gbogbo àṣírí bí o ti jẹ́ hàn tán. ìjẹ́ èèyàn lè gbé kó ṣe kí ni kó bá ìrìn àjò ayé rẹ jẹ́. ìjẹ́ èèyàn lè gbé kó ṣe ipò nǹkan náà ni ó tún fẹ́ ṣe púpọ̀. bó bá jẹ́ni tó ṣe ipò ń ràn yàn lọ́wọ́ dáadáa o máa ń náwó fún yàn gbogbo àkáǹtì rẹ ló ti fi hàn gbogbo ọmọ èèyàn tán. ayayaya a kì í ṣe bẹ́ẹ̀ o àwọn fààyè ìjálẹ̀ ni ẹni tó bá ti rí ni tán náà ni máa ń dání ẹni onífẹ̀ẹ́ tán tó onífẹ̀ẹ́ jù náà ni wọn a máa ṣekú pààyàn ó dẹ̀ lè ṣe ń tó lérò tó lè bà ìrìn àjò ayé rẹ jẹ́. ẹgbọ́n ta lọ̀dàlẹ̀ ẹ̀dá ta lọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ó wá nífẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ títí ó ń fi fóònù ìyàwó rẹ bó ṣe ń fi fóònù ìyàwó rẹ péyàn fóònù rẹ péyàn ó tún fi tìyàwó rẹ pé àwọn ọ̀rẹ́ ó ti ń ṣe mistake ìwọ baálé o má gbìyànjú ẹ̀ mọ́ má fi fóònù ìyàwó rẹ pé ọ̀rẹ́ rẹ mọ́ bó o bá lo bìlífù ìyàwó rẹ pé kò lè ṣàbùrú ọ̀rẹ́ tó ní tó fi fóònù rẹ pè tó máa rà níyàn rẹ̀ sọ́dọ̀ tiẹ̀ ni opportunity ni o ti fi fóònù rẹ pé o lè lo ọ̀nà àyànkọ́rọ́ rí kó solo agbára kan kó fi gba ìyàwó lọ́wọ́ rẹ o àbí kó máa bá ìyàwó rẹ ṣàṣepọ̀ tó dẹ̀ ní mà ẹjọ́ ìyàwó rẹ kọ́ àtọwọ́fà rẹ ni o ìwọ ló bìlífù ìyàwó rẹ pé o lè ṣe é ó bìlífù ọ̀rẹ́ rẹ pé o lè hùwà bẹ́ẹ̀ èèyàn jẹ́ àfa ò sọ pé ó máa hùwà ọ̀daràn èèyàn jẹ́ pásítọ̀ ò sọ pé ó máa hùwà tí ò dáa èèyàn dẹ̀ jẹ́ oníṣẹ̀ṣe òní ó máa hùwà tí ò dáa
kò sẹ́ni èṣù lè yálò ẹgbọ́n ta lọ dàlẹ̀ ọ̀rẹ́. bó bá fẹ́ lo fóònù ìyàwó rẹ láti fi pe ẹlòmíì pe ọ̀rẹ́ rẹ àbí pe àwọn òṣìṣẹ́ rẹ máa rò mọ́nú inú ọ̀rọ̀ rẹ wípé ǹjẹ́ tí n bá wá padà wá rí páwọn èèyàn tó sì ìyàwó mi lórí fóònù sẹ́mi kọ́ mo fà á máa rò mọ́ wípé tèmi bá ní ìgbàgbọ́ tí mo dẹ̀ lọ́kàn tí n lè pè ìyàwó oníyàwó ó ṣeé ṣe kẹ́ni tí mo fẹ́ pè yó pé ìyàwó mi ó ànílà akẹ́yè jura wa lọ máa ràrò jinlẹ̀ lórí rẹ̀ kó o mọ̀ bá àbánú ayé ara rẹ jẹ́ àìfi fóònù ìyàwó ẹni pé àwọn èèyàn káàkiri bíyàwó náà bá tiẹ̀ wá ṣàṣìṣe báwo ló ṣe fẹ́ mọ̀ bóyá òun ló ṣe àbí wò. mo bá yẹ mi tí mo gbà yẹn jẹ́ ó bá. Gbangba Dekun lẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti gbé mi lé gbogbo ọ̀rẹ́ rẹ̀ jù ó bìlífù páwọn ọ̀rẹ́ àwọn ò lè dáhùn ìwọ ló nífẹ̀ẹ́ wọn 100% o àwọn ò nífẹ̀ẹ́ rẹ tó 1%. ìwọ nífẹ̀ẹ́ ọ̀rẹ́ títí débi wípé aláàánú rẹ ti ń ṣàánú rẹ tó ti ń rówó tó ti ń jẹ́yàn torí kó náà ó lè dọ́lọ́lá ó lò sí ni òun fẹ́ kó o da ìwọ fi gbogbo àṣírí gbogbo kóòdù ibi ayọ̀ rẹ wà ó fi hàn án òun náà wá débẹ̀ ó bẹ̀rẹ̀ sí gbaṣẹ́ bó ṣe ń gbaṣẹ́ òun náà ni ó padà bọ̀ ọ́ jẹ́ wípé gbogbo ohun tó ń ṣe yìí àwa máa ṣe jù ọ lọ ó máa jẹ́ wọn ó dìlítì ẹ kú òǹbi tó fi sí bẹ́ẹ̀ dẹ̀ ni ìwọ ni ó wá sóríire ni orí ibú ni wá fún ọ. ẹgbọ́n ta lọ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ń bẹ̀ wọ́n ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ lẹ rí wọn o ṣùgbọ́n wọn náà ò fọgbọ́n ṣe lójú òjì kó tó ọ̀rẹ́. Gbangba Dekun lẹ́tọ̀ ètò gangan ni Gbangba Dekun. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣáájò fún yàn àwọn kan bẹ wọ́n lè fi gbogbo agbára tí wọ́n ní fún fi gbé èèyàn dókè wọ́n á lu agbára fún ọ yí pé ìwọ ló máa wọlé sẹ́ẹ̀ ìwọ ló máa wọlé ìwọ ló máa jẹ́ èèyàn wọ́n á dẹ̀ lu agbára náà fún ọ débi pé wàá jẹ́ èèyàn tán àwọn ọ̀dàlẹ̀ wọn àwọn èèyàn kan ń bẹ tí wọ́n ní lágbára àti dé level náà ẹnì kó dẹ̀ lo gbogbo agbára àdílé wọn á fi gbé wọn débẹ̀ ẹ wá gbọ́ mi yé ìgbà tó bá wá débẹ̀ tán òun náà ni ó tún padà wá saburú sẹ́ni tí kìíní yóò tiẹ̀ gbàgbé ẹni tó gbé débẹ̀ ni àwọn ọ̀dàlẹ̀ nu bó o bá fẹ́ ṣáájò fún yàn bó fẹ́ bẹ́lọ̀ fún yàn bó o fẹ́ ṣàfihàn ìmọ̀ tọ́lọ̀ fún ẹ fi bẹ́lọ̀ fún yàn má gbàgbé ara rẹ nítorí wípé bàdà bá ti bọ́ sí wọn lọ́tàn àbí bá ṣe bá bọ́ sí wọn lọ́tàn wọn à ní rántí rẹ mọ́ o àwọn tí ò tó wọn àwọn tó ń jẹ́yàn lájú ẹ lọ ni wọ́n mọ̀ wá máa dirú tiẹ̀ mẹ́rù wípé lágbájá tí mò ń ṣàánú fún yìí ǹjẹ́ tó bá gòkè tán ìjó máa rántí mi wọ́n padà dalẹ̀ rẹ náà ni. àìmọye sáàmù. ọ̀dàlẹ̀ ń bẹ́nu àwọn tá à ń ṣiṣẹ́ fún ọ̀dàlẹ̀ ń bẹ́nu àwọn tá à ń tajà fún ọ̀dàlẹ̀ pọ̀ nú àwọn èèyàn tó nífẹ̀ẹ́ ìwọ làníyàn rẹ dá àwọn onífẹ̀ẹ́ rẹ dé level tó nífẹ̀ẹ́ wọn dé o bó o ṣe roko pé kókó tí wọ́n mọ̀kún làwọn ọmọ fẹ́ kókó tiẹ̀ ó dẹ gan nítorí pé gbogbo aṣọ kọ́là àṣà lórùn ìwọ ló jẹ́ni tó nífẹ̀ẹ́ tí inú rẹ mọ́ bínú ẹni bá ti wá mọ́ máa rántí o wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń bá rìn inú wọn ò mọ́ tó tiẹ̀ bó bá wá rí bẹ́ẹ̀ gbogbo aṣọ kọ́là àṣà lórùn gbogbo èèyàn kọ́ ló dára o gbogbo ejò kọ́ ni jíjẹ gbogbo ogi kọ́ là á gùn gbogbo èèyàn kọ́ là á pè ká súnmọ́ bó bá wá fẹ́ súnmọ́ yàn náà mọ̀jà mọ̀sálàfí mọ ìyá kíkanjú lọ́jọ́ ogun o gbọ́dọ̀ fààyè ìjálẹ̀ wọ́n fi àṣírí rẹ̀ hàn yàn. ìfọ̀mù èjì lọ ọba wímọ̀ yẹun tẹ̀bí wò mí níran. àbí ká tiẹ̀ sọ gẹ́gẹ́ bí àwọn tó máa ń ṣe òṣèlú ẹ má tiẹ̀ já lọ bẹ̀ wọ́n àwọn alágbára bí àwọn tó yẹ pé bí àwọn alágbára Oòduà àwọn OPC àti àwọn Àmọ̀tẹ́kùn àwọn èèyàn lágbára tó lọ ń gbàgbára fún bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ lídà àtẹ̀yìn tí wọ́n tó lọ́mọ lábẹ́ máa rántí wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó kó sábẹ́ wọ́n fẹ́ ní agbára bíi tiẹ̀ náà ìwọ́dà ń lonú kan fún wọn pé kí wọ́n má pa wọn kí wọ́n má yìnbọn mọ́ wọn kó má mú wọn kí wọ́n má fóògùn pa wọn kó má ràn wọ́n rántí pé bó bá lóògùn 100 lọ́wọ́ tó wá sóògùn kí ìbọn má bá wọn kó o sóògùn kágbé ayé má ká wọn tó bá fi inú hàn gbogbo wọn tán ẹni tó mọkú tó pọ̀ bẹ̀ náà ni ó ṣe kí ni ó jí pọ́nlá o mọ̀jà mọ̀sálà mọ̀ ìyá kíkanjú àyè fi gbogbo agbára tá a bá ní àyè fi mọ̀yàn tán nítorí pé èsúró lè pàdídà kó máa lájá èsúró lè pàdídà kó pojú dà kó máa lé ajá wọ́n
lè gbàbọ̀dè kí wọ́n gbé nǹkan tí ò da sínú ayé rẹ̀ máa fura. àì fi gbogbo agbára tá a fi ń jẹ́ èèyàn a kì í fi hàn yàn tán. bó o bá fẹ́ ṣàánú èèyàn ṣàánú rẹ̀ kó ojú ó jẹ́ èèyàn. ṣùgbọ́n gbogbo ohun tí ìwọ náà fi ń ṣe ẹ̀mí tó lè pé wọ́n fi lè mọ̀ dí àṣírí rẹ̀ a kì í tú wọ́n hàn yàn tán. ọ̀dàlẹ̀ ń bẹ́nu ẹ̀dá o. Gbangba Dekun lè ètò gangan ní Gbangba Dekun. bàbá mi ti kórè dé áńgẹ́lì ti gbọ́wọ́ wá. ẹgbọ́n ta lọ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́. ajápa ta lẹni a lè gbára lé. máa dì í mọ́nú ẹrù rẹ pé kò sẹ́dá kan tó lè gbára lé nínú ayé mọ́. èyí tó fi ń dáa jù tó fi ń lóore jù. bó bá rẹ̀ ń tó bá ṣàánú rẹ̀ gbé ọdẹ lẹ́vù tó fi dọlọ́lá. ẹni náà ti dọlọ́run fún ọ. má jẹ́ ní àjò rẹ̀ ó bàjẹ́ látọwọ́ rẹ mọ́. bó bá rà kíyèsí tó lè pé síbẹ̀. báwọn èèyàn bá ń jẹ́ lẹ́sẹ̀ àbí ń ṣe tí ò da pé sákèésí. torí ọjọ́ tọ́rọ̀ náà bá àṣẹlẹ̀ yóò máa jẹ́ ohun ẹ̀yọ́ pé lágbájá jẹ́ pé sákèésí o. yóò mọ̀ pé wà nú ẹni tí ò fẹ́ kóhun ó ṣubú. èṣù máa ń jápa o má bá mi jọ. ó dáa jẹ́ nsọ̀tàn bàbá alágbára kan fún ọ. bàbá yìí ní agbára dáadáa. mo lè dákọ̀ agbára bíi 9 tó lágbára tí Yorùbá ní tó yẹ pé kò ṣeé fi hàn yàn. tí bàbá yìí ní. mo wá ní ọmọ ọ̀dọ̀ kan lọ́dọ̀. ọmọ ọ̀dọ̀ tó ní lọ́dọ̀ yìí. ó jẹ́ n tó dáa láàrin ìlú. ó jẹ́ n tó dáa láàrin ẹbí. ṣùgbọ́n ìyà ń jẹ ọmọ náà láàrin ìlú. ó wá rí wípé gbogbo èèyàn ní mókè ọmọ yìí ò mókè. bírú ọmọ náà bá dẹ̀ gòkè ó di dandan kí gbogbo aráàlú ó gbádùn rẹ̀. ó wá pé mọ́dọ̀ ìwọ ọmọ yìí. mo rí gbogbo akitiyan rẹ láàrin àwọn èèyàn. mo fẹ́ ṣàánú rẹ. ó ní bàbá ẹ ṣàánú mi. bàbá ní mo ní nǹkan 3. ṣé mo sọ fún ẹ pé bàbá yìí ní nǹkan 10. bàbá yìí ní mo ní nǹkan 3. nǹkan 3 tí mo ní yìí màá fún ọ ní 2 ńbẹ̀. ó tún wá ní ẹnìkan náà láàrin ìlú. ó náà ń gbìyànjú ó lákìkanjú. bàbá yìí tún pè yẹn náà pé ìwọ ọmọ ìmú lákìkanjú rẹ láàrin ìlú. mo fẹ́ ràn ọ́ lọ́wọ́ kẹ́ ẹ lè débi ẹ fẹ́. bẹ́ẹ̀ ni gbogbo wọn àníyàn wọn da ojú tàníyàn wọn da ni bàbá yìí fi ń wò wọn. ṣùgbọ́n máa gbà ní bàbá yìí. sórí wọ tó bá jẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà ojúlówó ọmọ Yorùbá a kì í fi inú tán yàn tán. má fi inú tán mọ ìyá rẹ tán. wàláhì òdodo ọ̀rọ̀ mò ń sọ o. ohun tó bá ti ṣẹlẹ̀ sí ni lèmi àfi mọ́ ń sọ̀rọ̀. ó gbọ́ n tó ṣẹlẹ̀ sí mi rí mo lè fi sọ̀rọ̀ ń tèmi èmi àmọ́ fi kọ́yàn lọ́gbọ́n torí pé afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ìjà pàgbà lómùgọ̀ ìjà pàgbà ń wèrè. bàbá ìwà mọ́ àwọn méjèèjì mọ́ra lọ́tọ̀ọ̀tọ̀ ó fún ọ láṣìírí. bàbá yìí láṣìírí 10 tó gbóná dáadáa. àṣírí 10 tó gbóná ó sọ fún wọn pé òun láṣìírí 3. àṣírí àkọ́kọ́ tó fún ẹni àkọ́kọ́ ó fún wọn 2 ńbẹ̀. ó lẹ́lẹ̀kẹta wọn tí ì tó lò. ìgbà tó fún alákọ̀ọ́kọ́ èyàn wá ń rí pé òun rọwọ́ mú ó fún ẹlẹ́ẹ̀kejì náà. ẹlẹ́ẹ̀kejì yẹn náà ṣe kí ni òun náà ń rọwọ́ mú. ṣùgbọ́n ní àkọ́kọ́ tí mo sọ pé ó dára jù bàbá yìí fún lágbára yìí. bó bá ti wá fún bàbá yìí bó bá ti lọ ó ti jẹ́ èèyàn àdúrà rẹ̀ ti gbà ní kókó. bó bá ti jáde lọ kò gbàgbé bàbá yìí torí pé bàbá yìí àràrá ni. bàbá yìí dẹ̀ ní èèyàn kan ni tó yẹ pé bí adẹ́tẹ̀ ni tí ò lágbára àti máa jáde. ọmọkùnrin yóò gbàgbé rẹ̀ ó túnú ilé rẹ̀ ṣe ó ń fún lóúnjẹ òòjọ́. ó gba àwọn ọmọ ọ̀dọ̀ síbẹ̀ wọ́n ń tọ́jú bàbá. ó béèrè lọ́wọ́ bàbá pé bàbá ṣé fẹ́fẹ́ ìyàwó kóun ó fẹ́ fún yín. bàbá yìí ní òun ò ní ìdí ipò tóun wà yìí òun ò lè bímọ mọ́. àti pé àwọn nǹkan tí ń bẹ lára àwọn ògbà kóun máa fara máa kan ọmọbìnrin máa bí kóun máa fara kàn ìdá pọ̀. torí ẹ̀ ló jẹ́ kóun ó múlé síbi tóun wà yìí. ó ní sẹ́ẹ̀lì yọ̀ǹda fún mi kóun ó fi sínú ilé tó wà òkè. ó ní òsí láì fi. bó o gbọ́ mi yé bó o bá ní sùúrù tó wà rẹ bá dáa. àwọn èèyàn lè gbé ayé wọn lé ọ lọ́wọ́ ṣùgbọ́n yóò ní lẹ́fù tó máa dé kán tó lè gbé ọ lé ọ lọ́wọ́. àwọn kan bẹ ojú 16 ni wọ́n ní. wọ́n mọ̀ pìlẹ̀ rẹ̀ wọ́n mọ̀ àárín rẹ̀ wọ́n mọ̀ bí o ti ń bọ̀ wọ́n dẹ̀ mọ̀ bí o ń lọ wọ́n mọ̀ bí o parí iṣẹ́ rẹ̀ sí. sọ́dọ̀ àwọn tí mo ń sọ yìí gbogbo èèyàn tó ń láwọn ní kọ́ ni wọ́n ní. ká tó rí 5 wọn láàrin 100 ẹ̀ ń rìn dáadáa kẹ́ tó rírú ẹ̀. ẹ bá wá láwọn tí mo ń sọ yìí wọ́n èyí sábà jáde wọ́n bá wá jáde ńkọ́ ẹ̀ ní bá wọn bí ọ̀rọ̀ tí ò da akíkanjú là ń pa àwọn tá a wí. àwọn èyí tá à ń sọ yìí gbogbo alágbára tó wà ń ta tán pariwo sókè wà á sábà máa dọ́dọ̀ wọn. torí ẹ̀ ní ráwọn ẹni tá à ń wí kan pariwo àwọn gẹ́gẹ́ là ń pè ní step down ká tó wá rí transformer. bàbá tí mo wí jẹ́ kan nínú àwọn tí mo dákọ̀ yìí. ọba wí máa yẹun. kò sí gbogbo àwọn tó jẹ́ olóṣèlú tó wà ń táìmù bàbá náà tí ò mọ bàbá tí mò ń sọ yìí ṣùgbọ́n bàbá yìí jáde síta kì í dẹ̀ ṣàbùrú fún yàn. tí ayọ̀ mi bá sọnù. bàbá yìí wá rí pọ́mọ yìí jẹ́ni tó wà kíárìn dáadáa ipò tó fẹ́ dé ó débẹ̀ ṣùgbọ́n àwọn aráàlú ò mọ̀ pé bàbá yìí kò mọ̀ yìí pé ọmọ yìí ń fi sọ́dọ̀ bàbá yìí. sójú ọkọ
ẹni ọmọ ẹlẹ́ẹ̀kì ó náà ní tiẹ̀ o ṣùgbọ́n níjọ́ tó ti bẹ̀rẹ̀ sí jẹ́yàn kò tiẹ̀ rántí bàbá yìí mọ́ bẹ́ẹ̀ lòkìkí ẹ̀ ń ṣe kí ni òkìkí ẹ̀ ń ṣe ló ń kàn káàkiri òkìkí àwọn méjèèjì ń kàn. ṣé wá rí ẹni àkọ́kọ́ àtẹni ẹ̀kejì bàbá yóò jẹ́ káwọn méjèèjì ó mọ̀ wípé àwọn méjèèjì ń wá sọ́dọ̀ òun ó separate wọn wá lásìkò kan náà. ìgbà míì wọn àforú wá ìwà míì wọn àfi ìdájí kùtù wá. ṣùgbọ́n ẹni kejì yìí ó ní agbára lóòótọ́ gbogbo agbára tó ní ló fi ń da ọmọkùnrin kejì yìí ló fi ń da láàmú dípò ń fẹ́ járáǹkì rẹ̀ agbára tí bàbá yìí fún gbogbo nǹkan burúkú ló fi ń ṣe ilẹ̀ onílẹ̀ oko olóko ìyàwó níyàwó gbogbo ẹ̀ ló ń gbà ó lè ṣàdédé lọ gba owó ní báǹkì kó withdraw owó tó wù ú ajagungbó mọ̀ wípé kò sí ní tó lè ràn ó lágbára ó ní bàbá nígbẹ́jọ́ wọ́n sọ fún bàbá yìí ṣùgbọ́n gbogbo bó ṣe ń lọ àwọn spirit tí bàbá yìí fún ti ń bẹ lára bàbá yìí tí bàbá yìí ní kó máa bá àwọn méjèèjì rìn ojoojúmọ́ ni wọ́n máa ń wá fàbọ̀ fún bàbá wípé àwọn tó ní káwọn máa tẹ̀lé ọmọ báyìí bí ṣe ń ṣe lélẹ́yìí ó ti ń sì í lò ṣùgbọ́n àsìkò kan bẹ o yóò fẹ́ wá béèrè agbára kẹta lọ́wọ́ rẹ̀ nítorí pé yóò padà wádìí rẹ̀ o. àṣé èrò tí ń bẹ́nu ọmọ ẹlẹ́ẹ̀kejì ó ní wípé òun ò fẹ́ kẹ́nìbọ̀dì ó máa àṣírí ibi tóun ti jẹ́yàn ó wá ń wá àṣírí bí ó ṣe gba àṣírí kẹta tí ń bẹ lọ́wọ́ bàbá yìí tó ní bàbá yìí sọ pàṣírí kẹta tó ń bẹ lọ́wọ́ òun ẹni tó bá ti ní lọ́wọ́ ikú kan ò lè pamọ́. ṣùgbọ́n ọmọ ẹlẹ́ẹ̀kejì yẹn àkọ́kọ́ yẹn kò béèrè agbára kankan mọ́ ó sà ń tọ́jú bàbá yìí agbára méjì bàbá yìí ló máa fún ṣùgbọ́n látara àwà tí ń wù bàbá yìí ti fún ọmọ yìí ní agbára 5 ọmọ yóò dẹ̀ mọ̀ pé òun ti ní 5 lára gbogbo ìgbà tí bàbá yìí bá ti ń dunnú ni bàbá yìí ń fi àwọn agbára 5 agbára míì ló fi ń rọ́pò fún gbogbo nǹkan sà ń já sí rọrùn ọmọ kìíní yìí wá jẹ́ ní tó wá ń gbókìkí rẹ̀ pé lágbájá yìí ṣé wọ nìkan ni ó wá ń wá agbára tí ó fi destroy ayé ẹni àkọ́kọ́ ó dẹ̀ ń wá agbára tí ó fi destroy bàbá tó fún ní agbára torí pé kò fẹ́ kẹ́nibọ̀dì ó mọ ìpìlẹ̀ agbára wọn ó lè bá a lo agbára náà pẹ́. ìrì ayé mi tí mo gbà yẹn. ìgbà tó wá yá ó sábà bàbá ẹ fún mi ní agbára ẹlẹ́ẹ̀kẹta yìí agbára èdè sọ wípé ẹni tó bá ti ní ikú kan ò lè pamọ́. ayé mi tí mo gbà yẹn. bàbá yìí ní sẹ́ lóòótọ́ ó dáa tó bá fẹ́ fún ọ nǹkan ìgbésẹ̀ tó gbé ni bàbá yìí wá fún ní ẹlẹ́ẹ̀kẹta tó wá fún yìí ó fún ní fèkì ẹlẹ́ẹ̀kẹta ó wá ní ṣùgbọ́n o bóun bá ti fún ọ lágbára yìí èjìmọ́ dán o lára anybody o ikú kankan ò lè pọ̀ àfẹni tó bá máa sírí ibi tó ti ní agbára yìí bẹ́ẹ̀ ni fèkì ni bàbá ìgbélé lọ torí pé ó ti mọ̀ yìí pé ọ̀dàlẹ̀ ẹ̀dá ni àwọn agbára tí bàbá yìí fún méjèèjì tó fún wọn wá ń rìpọ́ọ̀tù fún bàbá yìí lójoojúmọ́ pé ẹni tó ní afún lágbára ó ti bá yé àwọn èèyàn báyìí jẹ́ lókè òpẹ́ o. torí náà àwọn máa padà lẹ́yìn rẹ̀ bàbá yìí ní káwọn agbára náà àwọn àǹjọ̀nú náà kí wọ́n ní sùúrù. mo ti ṣe péyà. Gbangba Dekun lètò tó ń gbọ́ ẹgbọ́ ta lọ dàlẹ̀ ọ̀rẹ́ ta lọ dàlẹ̀ ẹ̀dá. nínú àwọn tó ń tẹ̀lé káàkiri bá ni wọn náà mọ̀ lọ́dẹ̀ ọ̀dàlẹ̀ nínú wọn bó o bá ti wá dọ́ ọ̀dàlẹ̀ mọ̀ ìwọ̀n ba lè yàn máa ń súná dàbẹ̀lẹ̀ o nítorí pé bó o bá ṣe ń wáyọ̀ fún wọn ni wọ́n máa wá bànújẹ́ fún ọ. mi ò ní kúkú òjijì. ọ̀tá lẹ́ni máa dẹ̀yìn. ọ̀tá ni wọ́n o wọn ò ní finú hàn nítorí pé àgádágodo òfinú hanra wọn o. èmi wọn ni. ìwọ náà yé máa fi gbogbo àṣírí rẹ inú rẹ hàn yàn. ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́rí tí wọ́n jìn kòtò nínú ayé yìí tẹ́yìn pè lẹ́ni re tá a dẹ̀ mọ̀ pé ni re ni wọ́n. ikú ọ̀dàlẹ̀ ni wọ́n kú. ikú ọ̀dàlẹ̀ ìfẹ́ àníjù lórí ọ̀rẹ́ kò nífẹ̀ẹ́ obìnrin débi wípé ó sọ gbogbo àṣírí agbára rẹ fún un. ó nífẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ ó dẹ̀ sọ àṣírí agbára rẹ fún un. ó nífẹ̀ẹ́ ọmọọṣẹ́ rẹ̀ ó fi gbogbo àṣírí code number tó fi ń gbowó ń báǹkì ó fi hàn án. ọmọ tó bí lẹ́gàn ò mọ́ ọmọ ọlọ́mọ tó gbé sọ́dọ̀ ló mọ àṣírí bí òun kówó sí. ìyàwó tó gbé inú lẹ́gàn ò mọ́ àlè tó ń bẹ́ńta ló mọ gbogbo àṣírí code number rẹ̀. ìjọ kú bá máa pọ̀ báyìí ó ní rántí mọ́ o. wọ́n ní pánsá òfura pánsá jáná àjà òfura àjà jìnbó nílé ò bá fura o lè ní òkú lọ. ọba wíwá. má gbé ẹ̀mí rẹ léèyàn kò sí fi 100% mọ́ níta báyìí o.
10% 100% 50% fi síta. Ó bá rọ̀ Ọlọ́run kó fi 100% ìfẹ́ síta. Wọ́n tí o bá ti rọ̀ Ọlọ́run 10% ní o fi bẹ́ẹ̀. Nífẹ̀ẹ́ wọn níwọ̀n bá wọn bá ṣe nífẹ̀ẹ́ rẹ mọ́. Bí wọ́n bá ṣe fàṣírí hàn wọn mọ́ ni o ṣe fàṣírí hàn wọ́n mọ́. Bí wọ́n bá ti fàṣírí ara wọn hàn mọ́ fi tiẹ̀ hàn wọ́n. Lójoojúmọ́ ni wọ́n ń ṣàṣ lórí Google láti mọnú ayé rẹ. Pé báwo ló ṣe ń dáa fún ọ, báwo ló ṣe ń rí ṣe, alélélé àti ẹ̀rí bá apápápá kò tiẹ̀ ṣe pa, kí ló gbẹ̀mí lé náà? Wọ́n á fún oògùn sórí àpótí fún ọ, wọ́n á fún oògùn sínú omi fún ọ, wọ́n á péré rẹ lọ́gànjọ́, ìwọ́dẹ̀ gbẹ̀mí lé wọn, ayayaya bó o bá gbójúlé wọn tẹ́tán ni mo sọ fún ọ. Gbangba Dekun lètò ètò gangan ní Gbangba Dekun. Bó o bá fẹ́ kíyà ó pọ̀n ọ́, bó o bá fẹ́ yí káwọn èèyàn kó gbogbo ògo fámìlì rẹ lọ, ìwọ̀n bá lè yàn gbẹ̀mí lẹ́yìn mọ́. Ọmọ ìyá gan ò sí gbẹ̀mí lé mọ́. Ìwọ nìkan àtọ́lọ́hùn rẹ ti tó. Gbóyè ìfẹ́ lé wọn gbẹ̀mí lé wọn lódì wọn bọ́n bá ṣe fẹ́ ọmọ. Bó o bá wá rí pé ìfẹ́ tiwọn gan pọ̀ ju tiẹ̀ lọ, má tú àṣírí rẹ mò ń sọ fún ọ o. Ìfẹ́ tá a fẹ́ kí ni wọ́n nífẹ̀ẹ́ tá a fẹ́ adìrẹ òdenu o, bí ká fi Sátánì o. Ó gbọ́ ọmọ alákọ̀ọ́kọ́ yóò béèrè àṣírí kankan lọ́wọ́ bàbá yìí mọ́. Ó sà ń tọ́jú bàbá torí pé ilé ayé tiẹ̀ ń da. Ṣùgbọ́n látara dáadáa tó ń ṣe, bàbá yìí ti ń fún ní àwọn àṣírí míì láì béèrè. Ó ti mú dá àwọn ibìkan tí ó mọ̀ pé bàbá yìí ti fún òun ní nǹkan. Bàbá yìí ti gbogbo àwọn àǹjọ̀nú àwọn spiriti tí bàbá yìí ń lò jẹ́ ń sọ fún ọ. Jẹ́ àṣírí kan bẹ tí mo fẹ́ tú fẹ́yìn èèyàn. Sórí gbogbo àwọn èèyàn tó ń sọ pé àjẹ́ oṣó emèrè àbí àwọn àfáà àbí pásítọ̀ tó ní wọn dá. Àtẹ̀lé pé àwọn àfáà àtàwọn pásítọ̀ àbáwọn adáhùn síká ní èèyàn ni wá. Gbogbo àwọn èèyàn tó ní àwọn nǹkan kan àwọn agbára kan àwọn kíní kan ò dáa. Dákun má jẹ́ wọn ó ti ọ̀nù gbó. Sórí báírò tá a mú lọ́wọ́ ẹyọ kan náà. Báírò tá a fi ń kọ máàkì la fi ń kọ rọ́ǹgì. Agbára tí ń bẹ lára báírò òun náà ní kó kọ mark, òun náà ní kó kọ wrong. So wá rẹ́ni tó fi báírò tiẹ̀ kọ máàkì, ẹ̀san tí ń bẹ fún yàtọ̀ sẹ́ni tó fi báírò tiẹ̀ kọ wrong sínú ayé yàn. Ọ̀rọ̀ agbára àbí ìwá ìmọ̀ ìjìnlẹ̀ ibi ó bá lò ó sí láàfin jọ́ọ̀jì ayé rẹ o. O lè lájẹ kó lóso kó lémèrè. Kìí ṣe pé gbogbo ẹni tó ní fi ń ba ayé ẹ̀dá jẹ́. Mọ̀jà àwọn èèyàn ó sí ọ lọ́nà. Àwọn èèyàn ní gift àtọ̀run wá. Báwa èèyàn ń pè ní àjẹ́ láyé. Àwọn èèyàn ní gift àtọ̀run wá. Báwọn èèyàn ń pè ní èmèrè láyé. Àwọn èèyàn ní gift àtọ̀run wá. Tó ń darí gbogbo agbára nú ayé. Táwọn èèyàn kàn ń pè pé ẹ̀mí burúkú ló ní. Tó jẹ̀jẹ̀ pé ó wà fún ìrànlọ́wọ́ fún ọ ni. Ṣùgbọ́n tó o bá mọ̀nà béèrè ọ̀nà, òótọ́ gbogbo èèyàn kọ́ lè yàn béèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ mọ́. Ṣùgbọ́n nìkan bẹ tó lè béèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ tí ò ní sí ọlọ́nà. Ó béèrè pé ta ni Ọlọ́run tó dọ̀ ẹlẹ́dàá rẹ̀ nìkan ni ò lè parọ́ fún ọ. Bó bá ti rí pé oríra rẹ lẹ́ abala tó ní agbára kan nú ara tí ń sọ àṣírí fún ọ ní kọ̀kọ̀ àti gbangba. Jẹ́ni tó ṣe wípé yóò máa ṣe sàárà pípọ̀. Kó dẹ̀ jẹ́ni tí yóò máa ṣe wádìí tó bá padà yá kíní yóò fara hàn. Èyí tó burú bẹ̀ ni pé agbára tó o bá ní má lò síbi tí ò dáa. Máa fi túyàn ṣe. Ìjẹ́ ń sọ fún ọ ọ̀pọ̀lọpọ̀ àjẹ́ àtòsó wọn ó wọnú ilé Ọlọ́run. Wọ́n láwọn kan bẹ tí wọ́n fi ṣe kà. Dáadáa ni wọ́n fi ń ṣe. Ó dáa tí ò bá wá yé ọ. Ó ń bọ̀ lórí ìtàn àwọn méjèèjì o. Ẹni tó mọ Kùránì tó fi ń tún ayé ṣe. Àtẹni tó mọ Kùránì tó fi ń ba ayé jẹ́. Dákun èwo lọ́lọ́run ó ké èwo lọ́lọ́run ó jẹ́ ń yà. Nbọ̀rọ̀ Ọlọ́run ni Kùránì tó dáa ni. Àwọn kan fi ń tún ayé ṣe àwọn kan fi ń ba ayé jẹ́. Sọ́lọ́wọ́ wà lọ́kùn wọn lápò gbé Kùránì ló fi ń ba ayé jẹ́. Yóò wá kí ọ pẹ̀lú ìbànújẹ́ tó ń ṣe sínú ayé yẹn. Ó jẹ̀yà ó jẹ pàṣán wájú Ọlọ́run. Ibẹ̀ ló ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àdá tá a mú lọ́wọ́ àfi ń sanko ni. Àwọn èèyàn dẹ̀ ń fi àdá pààyàn. Àwọn tó ń fi àdá sanko oríire náà fi ń wá fi èèyàn. Sẹ́sàn àríbá kan náà. O gbọ́. Èmi wọn ni. Má jẹ́ wo ba ayé rẹ jẹ́. Àwọn èèyàn burú wọn máa ní nǹkan ò da àwọn dẹ̀ níbẹ̀ wọ́n wà ń bẹ̀. Kí ni o wọnú ẹgbẹ́kẹ́gbẹ́? Ṣùgbọ́n n tó ní ẹ̀mí tó ń bẹnu ara rẹ̀. Má lò lọ́nà àbúrú fẹ́ dà kan. Má fi ṣe dáadáa kó lè bá ẹgbẹ̀san dáadáa. Ó dáa tí ò bá yọ. Ànábì Sulaiman. Ṣebó ń ló ní àlejànú jù nú ayé. Gbá ànábì Ọlọ́run. Kò mọ̀ fi ṣàbúrú nú ayé yẹn. Ta ló sọ fún ẹ pé ò ní rí yọnu Ọlọ́run? Àkẹ́ àmọ́yé àwọn èèyàn ní àǹjẹ̀nú bí wọ́n fi ń pa àwọn èèyàn káàkiri. Ṣé rìsọ́ọ̀tì wọn máa rí bákan náà? Tí wọ́n bá gba tó ń bẹ lọ́wọ́ rẹ sọnù, wọ́n á jẹ pàṣán ìyà. Wọ́n fẹ́ wá bí wọ́n ti mú ọ ni. Gbangba Dekun lètò ètò gangan ni Gbangba Dekun. Ẹgbọ́n ta lọ̀dà lọ rẹ́.
tálá lè gbára lé kò sẹ́ni a lè gbára lé mọ́ o wọ́n bá sọ fún ẹ pé èèyàn tí yẹn lè gbára lé wà gbé ara lé ara rẹ kó o dúró pẹ̀lú fámìlì rẹ kó o má parun lórí ilẹ̀ àwọn ìdílé kan bẹ ó parun wọn nígbọ̀rùn wọn mọ́nú ayé agbára àtìmọ̀ àtọ́ ẹ̀mí tó ń bẹ́nu ara rẹ fi di àpótí fún ìran rẹ kó o má bàa parẹ́ mọ́ kó o dẹ̀ wọ́ọ̀nù àwọn ọmọ rẹ bí wọ́n ṣe lólé ayé èèyàn máa ń tọ́jú ọmọ ni bí wọ́n ṣe lólé ayé kó má bàa jìn sọ́fìn ayé èyí ṣe pa ni o mọ̀ mà bó ní nǹkan wá fi ń banú ayé jẹ́ bó o bá ti lọ tán àwọn ọmọ rẹ ní ó tẹ̀lé o agbára tó bá ní fi ṣe dáadáa kó ọmọ rẹ ó lè pẹ́ láyé wọ́n lè lò dáadáa bí wọ́n náà ṣe ń lò ẹ gbọ́ ibẹ̀ yẹn kọ́ mò ń lọ ẹ gbọ́ ta lọ dàlẹ̀ rẹ nú àwọn ọ̀rẹ́ rẹ ta ló lè finú hàn lọ́dọ̀ tèmi kò sẹ́ni ò lè finú hàn àgádágodo ò finú hàn ra wọn ìwọ ló nífẹ̀ẹ́ wọn nífẹ̀ẹ́ rẹ ìwọ ló lè jẹun nínú ilé wọn àwọn ò lè jẹun nínú ilé tiẹ̀ ìwọ ló lè fòògùn sóúnjẹ àwọn lè fi sí tiẹ̀ o tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo bíkíbi kó là á ti jẹ tó bá rí bẹ́ẹ̀ gbogbo bíkíbi kó là á ti mú bó bá wá jẹ́ tó bá wá understand mi dáadáa á jẹ́ pé gbogbo obìnrin kọ́ là á dá yà á dé tó bá understand mi dáadáa gbogbo ọkùnrin kọ́ là á fẹ́ tó bá jọmọ ọ̀dọ̀ àgbà tí ò bá wá yọ dáadáa gbogbo oyè kọ́ là á jẹ o bó o bá jẹun kánú gbogbo oyè kọ́ là á jẹ ó sì jẹ́ pé gbogbo kọ́ọ̀lù kọ́ la gbọ́dọ̀ gbé ní àlọ́ jọ pé o ti yọ gbogbo ọ̀rọ̀ kọ́ là á sọ gbogbo ọ̀rọ̀ kọ́ là á fèsì fún ó jẹ́ ó yẹ pé gbogbo ìjà kọ́ là á jà gbogbo ẹ̀gbin kọ́ là á kọ̀ gbogbo bí wọ́n bá pè wá sí kọ́ là á lọ àwọn èèyàn fẹ́ súnmọ́ wa súnmọ́ gbogbo èèyàn kọ́ là á súnmọ́ wọ́n á máa fúnni lóye lóòótọ́ gbogbo oyè kọ́ là á jẹ lórí ẹ̀ dáadáa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá gba oyè lẹ́nìí ikú ló gbà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ralẹ̀ lẹ́nìí ikú ló rà ọ̀pọ̀lọpọ̀ wọn pè sí àpèjẹ gbogbo ẹ̀ tó lọ náà kọ́ ikú ló lọ ṣùgbọ́n tó bá ti ní ẹ̀mí tí ń darí rẹ yóò jẹ́ oyè pé gbogbo nǹkan tó bá kọjọ́ níwájú ẹni kọ́ ni tiwa wọ́n bá fún ẹ lówó ń sì tún gbowó lé ọ lọ́wọ́ báyìí máa mọ̀ pé gbogbo owó tó wà lọ́wọ́ rẹ kọ́ ń tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ló ń bọ́ sọ́dọ̀ wa ti jẹ́ pé ikú ni yóò dá lójú ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ kì í pẹ́ ikú ni máa ń já sí. mo ti mọ ọ̀pọ̀lọpọ̀ dáadáa tó ṣe yí pé wọ́n pẹ́ lórí ipò tí wọ́n gbé wọn sí bọ̀ tí wọ́n bá ta wọn lólobó pé bàbá wa ipò yìí mọ̀ dùn ún á dàbí ìpẹ́ ìfẹ́ wọn fórí. ṣùgbọ́n látara bẹ̀ ẹ máa sọ jí dáadáa o wọ́n bá fún ẹ níyàwó gbogbo ìyàwó kọ́ la lè fẹ́ wọ́n lè ta ọlọ́rẹ̀ obìnrin lóòótọ́ pé gbà ó rẹwà lóòótọ́ máa ronú ara ẹ pé ǹjẹ́ ó yẹ kí n fẹ́ gbogbo ọbẹ̀ tó dùn kọ́ ló dùn dénú sọ mọ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo oúnjẹ tẹ́rí tó kórè yẹn kọ́ ni ò dáa fara gbogbo aṣọ tẹ́rí tó mọ́ kankan yẹn kọ́ ló mọ́ nú o èyí tẹ̀dẹ̀rí tó dọ̀tí kọ́ ló dọ̀tí ọmọ ọ̀dọ̀ àgbà lọ́mọ Yorùbá gbogbo wa gbọ́dọ̀ gbọ́nú ká gbọ́nú bíi tagbọ́n ká mọ̀ òye bí àwọn olóye nítorí pé àwọn bàbá tó bí gbogbo wa tá a jọ mọ Odùduwà ọgbọ́n àtòye ni wọ́n kà wọ́n ní wọn kàwé ni wọ́n ka ọgbọ́n orí sórí àwọn mísì kan bẹ ẹ má jẹ́ ń lọ jìnnà ẹ ti ń gbé mi fà Gbangba Dekun lètò ètò gangan ní Gbangba Dekun sọrí inú ayé tá a wà yìí ó yẹ kó mọ òye kan tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́ Nàìjíríà ò jà fún Nàìjíríà o pápánbárí rẹ̀ Yorùbá ò jà fún Yorùbá rárá ó ń kálukú ń jà sápò ara ẹ̀ ní tó bá wá rí bẹ́ẹ̀ ìwọ ń gbẹ́mí léèyàn àwọn kan ń jà fún fámìlì tiwọn wọn ò jẹ́ ọmọ ayé wọn ó lọ ọmọnú ayé torí ẹ̀ àìmọye sáàmù máa fura dáadáa ẹgbọ́ ta lọ dàlẹ̀ ọ̀rẹ́ nù àwọn ọ̀rẹ́ rẹ̀ tí mo bá kí n tó ṣẹ́gun. ta ló finú tán tó yẹ pé mo ń jàǹbá rẹ̀ sọ ní àwọn àpẹẹrẹ tí máa ṣẹlẹ̀ sí ọ tí àwọn èèyàn bá pè ọ ni ara yìí fún ara yìí rò fún ọ ni pé irú èèyàn báyìí àníyàn báyìí ni ọ̀rẹ́ rẹ kan bá ń sọ̀rọ̀ lọ́wọ́ tó bá jọlọ́gbọ́n yìí ó mọ ọmọ bí tó dánú ọ̀rẹ́ rẹ̀ mo ní kan nù àwọn ọ̀rẹ́ ń bẹ ọmọ sẹ́tì ń bẹ ọmọ à ń bá mi gbogbo ìgbà tí bá máa ń sọ̀rọ̀ láyé ni máa ń sọ̀rọ̀ bíi kó jàǹbá àwọn èèyàn ni á lóhùn òun kàn ṣe báyìí èmi tèmi mi yá gbọ́n báyìí gbogbo ẹ̀dá tó bá ti ń sọ pé ó tètè ń wá solution sọ̀rọ̀ rẹ̀ nípa ẹnìkan tó fọ̀rọ̀ rẹ̀ lọ ìjọ tó bá máa ṣẹlẹ̀ sí ọ bí ó sì wá solution sọ̀rọ̀ tiẹ̀ náà nù tají dáadáa lo number 6 rẹ̀ ó wà nù ayé rẹ̀ fún family rẹ̀ fáwọn ọmọ rẹ̀ ni má jẹ́ wọn bà generation rẹ̀ jẹ́ Gbangba Dekun lètò. ìmọ̀dẹ́yìn ló sórí wa fún kí jẹ́. ẹ gbọ́ arákùnrin tí mò ń sọ ẹlẹ́ẹ̀kejì yìí ó wá bá bàbá náà pé òun fi agbára yìí agbára ẹlẹ́ẹ̀kẹta yìí mo ní bàbá yìí ní agbára 10 lọ́wọ́ nínú agbára tó ní 10 yìí wọ́n ti jókòó yí bàbá yìí pé ìgbà báyìí lẹ́mí rẹ̀ máa pinnu ayé bàbá yìí ti lò bíi 80 years wọ́n yí ó yé wípé yóò bá àwọn ọkùnrin méjì kan pàdé kò gbọ́dọ̀ jí wọn mọ́ra torí ẹ̀ ni òfin jẹ́ káwọn méjèèjì ó mọ́ra wọ́n jó yé wípé nínú àwọn méjèèjì ẹnìkan ni kó bọ́ agbára rẹ̀ fún o torí pé òun ní nǹkan ṣe nítorí pé yóò ṣàánú àwọn èèyàn lọ́jọ́ ọ̀la ẹnìkejì kò gbọ́dọ̀ gbé fún o bàbá yìí
ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ more than 20 years ṣùgbọ́n nígbà tó ti ń pé 80 years bàbá yìí ti lọ ń gbénu gbó kó tó di pé àwọn arákùnrin wọ́n wá ìdí bàbá yìí ṣùgbọ́n wọn mọ́ra wọn. sẹ́wárẹ́ ni ẹlẹ́ẹ̀kejì ó lo agbára yìí láti gba agbára bàbá yìí ó wá lo agbára yìí bàbá yìí fún lágbára yìí lóòótọ́ ó lágbára yìí o yàtọ̀ fẹ́ni tó bá mọ̀ di rẹ̀ ó nìkan ló lè ṣe kíni ló lè mọ tó lè bá agbára ara rẹ̀ jẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì yìí ṣé bí agbára tó lọ gbà jàǹlùkú ló fi ń ṣe àánú ni bàbá yìí ṣe fún o bàbá yìí ò gbowó lọ́wọ́ rẹ̀ ó ṣàánú wọn torí kó wọn lè ṣàánú àwọn èèyàn ni akùnrin bá gba agbára ẹlẹ́ẹ̀kẹta ó bá mú bàǹtẹ́ tí wọ́n ṣe fún ó bá nà mọ́ bàbá ń gba bàbá sùn ó da gbogbo agbára méjèèjì tó kù ó da lu gbogbo inú ilé bàbá yìí láì mọ̀ yìí pé bàbá ní more than 100 agbára lára ó dẹ̀ pé fún wọn ní mẹ́ta ó ṣe fi agbára iná bàbá yìí tán gbogbo agbára tó wà lára ọmọkùnrin yìí àti èyí tó tẹ́ sílẹ̀ àti èyí tó fi na bàbá nígbà bàbá sùn àti gbogbo ète tó lò pátápátá agbára tí ń bẹ lára ọmọkùnrin ẹlẹ́ẹ̀kejì gbogbo méjèèjì tí ẹ bàjẹ́ lójú ẹsẹ̀ bó ṣe wá bàjẹ́ bẹ́ẹ̀ ni àṣírí rẹ̀ ń tú níta bàbá yìí wá jí níbi tó wà wọ́n láwọn ti rí ní tó ṣe àwọn ti mọ irú èèyàn tó jẹ́ gbogbo bó ṣe ń rìn làwọn òòṣà àwọn sọ fóun tó náà lẹ́nìí gbogbo tó wà pátápátá ó lè débẹ̀ mọ́ o tó bẹ́ẹ̀ bí wọ́n bá ní ta ní lọ́wọ́ yìí tó bá ní lọ́wọ́ ó ba gbogbo agbára ayé jẹ́ ó pa olóore ó pa láàánú ó kàn mọ́ ṣèkà lọ lẹ́nìí yìí o agbára kan kò tún jẹ́ fún ọmọ látẹ̀ní lọ bí wọ́n ṣe fún ọ kò ní jẹ́ ipò tó wà ọlọ́run ó jọ kó mbẹ́ bó ṣe lè lọ. ìgbà tọ́mọ ẹlẹ́ẹ̀kejì dé arákùnrin sá ti sá lọ ó ti lé kúrò lọ́dọ̀ rẹ̀ ipò rẹ̀ àti gbogbo position tó wà wọ́n já ránkì ẹ̀ pátápátá ó wá dẹni tó ṣe pé òun gangan wàá déèyàn mọ́ nítorí pé gbogbo agbára tí wọ́n fún ó fi ń balẹ̀ ayé jẹ́ ni ẹni tó dẹ̀ ràn lọ́wọ́ ó so orí ọ̀fẹ́ fún ni ó tún fẹ́ gbẹ̀mí aláàánú rẹ̀ sóun fura pé ẹni tó ń ṣe láàánú lè pawọ́ gan ẹni tó ń tú gbogbo àṣírí ayé rẹ̀ fún ọ ó lè já ránkì rẹ̀ dákun torí Ọlọ́run rò ó dáadáa o kó mọ̀ bá parí ayé rẹ̀ síbẹ̀ nítorí pé àgádágodo òfin hàn ra wọn. ọmọ alákọ̀ọ́kọ́ wá dọ́dọ̀ bàbá náà ó sọ fún bàbá pé bàbá kí ni wọ́n fẹ́ bàbá ní ìwọ ọmọ yìí ọmọ gidi ní ọmọ tí mọ̀ wà rẹ mo ti mọ̀ tó ṣe ó ní wàá tọ́ lọ́wọ́ bàbá wípé òun fẹ́ káwọn jọ máa gbé bàbá ní ìgbésí ayé òun ò pọ̀ mọ́ ibi tó ń wà yìí tó bá dìgbà báyìí tó ń bá ti kú báyìí ni kò ń sùn sí òun rí ọ pé ọmọ gidi ni ọ bàbá yìí wá sọ ìtàn ọmọ ẹlẹ́ẹ̀kejì yẹn fún arákùnrin wá ní tẹ́rẹ́ ni ẹlẹ́sọ̀rẹ́ fún gbogbo agbára tẹ́ fún pátápátá ayé òun ló fi ń dà láàmú ṣùgbọ́n lòun ò fààyè lẹ̀ ni bàbá yìí lòun mọ̀ ó ní bó ṣe dúró yìí agbára mélòó mo fún ẹ báyìí ó ló fún un ní méjì bàbá ní agbára ara rẹ ti di 5 lọ́nà wo ó lóun ti fún ọ nítorí pé òun ti mọ ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí rẹ̀ òun dẹ̀ rí i pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀kẹ́ àmọ́yé èèyàn yóò yè lára rẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé òun ò fún ọ bàbá yìí wá ní tó bá di ọdún báyìí ọjọ́ báyìí oṣù báyìí ẹ̀mí máa bọ́ lára òun ibi báyìí ni kò sin òun sí kó dẹ̀ sin òkú òun gẹ́gẹ́ bí òkú ọlọ́lá ọmọ yìí lòun gbọ́ ó ń sùn gbọ́ bàbá kí ló dé fi ń sọ báyìí bàbá yìí wá ní agbára tó ń ní lọ́wọ́ 3 ló ń pè fún ọ òun ní agbára tó yẹ pé 16 ni òun dẹ̀ fẹ́ fún ní gbogbo agbára tó ní ṣùgbọ́n tó bá dìgbà tó náà bá dàgbà tó bá darúgbó kó wòye dáadáa o torí pé òun náà gbọ́dọ̀ bọ́ agbára yẹn fáwọn èèyàn kan aláàánú èèyàn dẹ̀ ni kó bọ̀ fún àwọn àpẹẹrẹ tí ó máa fi máa dá àwọn èèyàn gidi mọ̀ lélẹ́yìí àpẹẹrẹ tí ó fi máa dá àwọn èèyàn burúkú mọ̀ lélẹ́yìí ó ní mọ̀ bá ayé èèyàn jẹ́ o máa fi tún ayé ṣe ni báyìí wá ní tóun bá ti wá kú kó ṣe òkú òun bí òkú ọlọ́ba ìgbà tọ́jọ́ tá à ń wí pé bàbá yìí ti bọ́ gbogbo agbára tó ní pátápátá ó ti bọ́ sára ọmọ yìí bẹ́ẹ̀ mọ̀ pé mo lọ́mọkùnrin yìí tẹ́tẹ̀lẹ̀ àwọn ọlọ́lá kan ti wà ń lù tí wọ́n ti jẹ wọ́n máyé ìdílé wọn bàbá tiẹ̀ náà láàánú ni ṣùgbọ́n gbogbo ráǹkì ọlá wọn bàbá tiẹ̀ náà finú hàn yàn náà fi gba gbogbo ọlá wọn Ọlọ́run wá padà rán aláàánú mi sí ìgbà tó pé ọjọ́ tí bàbá yìí máa kú bàbá yìí bọ́ gbogbo agbára yìí sí ara ọmọkùnrin yìí bọ́mọkùnrin ṣe di ẹni tó ṣe pé ó tún dẹni ayé mọ̀jú tẹ́lẹ̀ lọ. èmi wọn ni wàá wò láàrin àwọn méjèèjì láàrin àwọn èèyàn tó ń súnmọ́ wọn náà
èèyàn wo ló ń bẹ lọ́dọ̀ rẹ tí máa sábà máa fi ọ̀rọ̀ wọ lẹ́nu wò wọ́n bá ti rẹ̀ ń tí ń fọ̀rọ̀ wọ lẹ́nu wò tí ó kàn dọ́rọ̀ lẹ̀ láti lè jẹ́ kó gbọ́ tẹnu rẹ máa ń fura ìfura lóògùn àgbà mọ̀jàmọ̀sálà fi mọ ìyá akíkanjú lójú ogun bó bá ti rí bí wọ́n bá ti ń tọ́ tó bá ti ń sọ̀rọ̀ jù tí wọ́n ń tiẹ̀ tó ń tọ̀rọ̀ bọ̀ ẹ lẹ́nu gẹ́gẹ́ bí àwa tá à ń jẹ́ pìrìsẹ́ńtà àbáwa tv station tá a máa ń ṣiṣẹ́ lórí kíni ọ̀pọ̀lọpọ̀ wọn a máa tọ̀rọ̀ bọ̀ ẹ lẹ́nu láti fẹ́ mọ bí àṣírí wà gbogbo aṣọ kọ́là á sá lóòrùn bẹ́ẹ̀ ni bó bá ti ń sọ jí òkùnkùn rẹ o nítorí pé ọ̀pọ̀ ọ̀mí àwọn èèyàn ń gbọ́ ohun tó ń sọ ń ta tí wọ́n mọ bí àṣírí rẹ wà láti mọ̀ mà bó ṣe sọ kó mọ̀ bá a sọ àṣírí ayé rẹ fáwọn èèyàn. ọba wí máa yẹun ìrọ̀lẹ́ tẹ̀bí wò mí nírọ̀ ní ayọ̀. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ń bẹ́nu àwọn tó ń ṣàánú fún o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ń bẹ́nu àwọn tó fẹ́ sínú aya. ọba wí máa yẹun pábánbárì ẹ̀ tẹ̀ já lọ àwòdò àwọn tó ń ṣàgbèrè wò mí nírọ̀ ní àtòbìnrin tí wọ́n ń gbé ní hookup káàkiri ayọ̀ ní bá a sọnù. àjọ ń tanra wa náà ni ẹni tó ń tan ẹni tó gbé lálásẹ́wó òun náà nífẹ̀ẹ́ rẹ dénú bí kó gba gbogbo owó ayé rẹ ni ìwọ tó dẹ̀ gbé lálásẹ́wó ìwọ náà nífẹ̀ẹ́ rẹ dénú bí kò ṣe yankanyankan gẹ́gẹ́ bí olórí bẹ́ẹ̀dì ló fẹ́ bẹ́ẹ̀ ni àníyàn tó ń ní sí ọ pẹ̀lú aláṣẹ́wó tó gbé ni kó gba gbogbo owó tó ní kó máa fi ọ́ sínú ayé ìwọ dẹ̀ lérò pé òun gbádùn torí pé mèrè ṣe ẹjọ́ ta ló wá nífẹ̀ẹ́ ara wọn nínú méjèèjì àtàláṣẹ́wó ọkùnrin tí ń gbáṣẹ́wó àgbésùn àtẹni agbéláṣẹ́wó ẹni tó gbé láláṣẹ́wó inú rẹ̀ ò dùn sí tó ń ṣe ìwọ tó gbé láláṣẹ́wó nínú rẹ̀ nínú kó gbé àwọn ọmọ tó ṣe kíni tó rẹwà jẹ́ ń já ọ sí èrò kí wọ́n gba gbogbo owó rẹ̀ àbí kó fẹ́ wọn sínú iye kí wọ́n gà balẹ̀ ọ lórí èrò tó ń bẹ́ nú wọn nu tó bá rórí rẹ̀ dáadáa àkọ́kọ́ òun ń lo ìwọ̀nba ayé rẹ̀ òun lò síbi tí ò dáa ẹlẹ́ẹ̀kejì òun bá kú ṣe torí pé ikú ń dẹ́dẹ̀dẹ̀dẹ̀ ń dẹ́kun ni a kì í fàṣírí ẹni hàn ayé tán. Gbangba Dekun lètò ètò gangan ni Gbangba Dekun. ohun tá à ń sọ̀rọ̀ lé lórí òun náà ni ẹgbọ́ta ní ọ̀dàlẹ̀ ọ̀rẹ́. gbogbo ẹ̀yin tẹ́ ń ta ọjà ẹ̀yin tẹ́ ń lọ ń ra ọjà ẹ̀yin tẹ́ gbé owó tó tówó tẹ́ lọ gbé fún ọmọ bá pé lọ ra ọjà wá ń bí báyìí ẹ ti finú tantan lásìkò tá a wà yìí bí wọn náà ṣe ń jálé lọ sílé ológun làwọn náà ń sáré tiwọn náà o bó bá wá nífẹ̀ẹ́ rẹ̀ dénú mọ́ finú hàn tán ọjọ́ tó bá di wípé o bá rí pé jọmọ rere tó fẹ́ fún ni tó fún tí ó tún fi ní ju tó ní lọ gbogbo àṣírí rẹ̀ mọ̀ pé lẹ́tù sí pé lágbájá ìwà rẹ̀ dáa ṣùgbọ́n tó bá finú tán yàn tán wọ́n lè padà rí ọ ní pàpà sẹ́yìn o. ohun tó kó bá ilẹ̀ yóò bá nù ibi tá ti mọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń sọ yìí Nàìjíríà ló kọ́kọ́ bá wí jù tó bá ṣe pé Nàìjíríà sọ̀rọ̀ adùn fún inú tán ni ó yẹ kílù Nàìjíríà ó ti dáa jù báyìí lọ ṣùgbọ́n kálukú ń jà fún orúkọ rẹ̀ ni o kálukú ń jà fún bàbá rẹ̀ ni kálukú ń jà fún ìdílé rẹ̀ ni ìyẹn ní jẹ́ kí Nàìjíríà ó sì máa still máa dàrú. èyí tó ṣe pé ìjọba kọ́ ló ń dà wá láàmú àwa gangan là ń dara wa láàmú torí pàníyàn ti ń bẹnu wa ni pé jẹ́ ń débẹ̀ ń lọ bu tèmi kí n tún ìdílé mi ṣe gbogbo ẹni àbáwá bá lójú ọ̀nà a fẹ́ máa gunra wa gòkè kódà tí ò bá jẹ ọ tí ò bá yẹ ọ àwọn èèyàn tó wà lábùjá gbogbo wọn èsì èèyàn lásán gbogbo ẹni tó wà lábùjá pátápátá tagbára ló ń kálukú fi ń lọ bẹ̀ oríṣiríṣi agbára ni wọ́n máa ń wá láti fi lè débẹ̀ wọn bá débẹ̀ tán kó kálukú lè rọ́wọ́ mú ìwọ tó wà lẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ síbẹ̀ ó bá dira dáadáa wọn ò jẹ́ ọmọ ayé torí pé nínú àníyàn tí ń bẹ́nu gbogbo ọmọ Odùduwà àbí ọmọ adúláwọ̀ àbí gbogbo Nàìjíríà pátápátá a ti gbà pé ìjọba ò lè tún Nàìjíríà ṣe ìjọba kọ́ ló ń dà wá láàmú àwa gangan là ń dara wa láàmú tó rà níyàn wa ò dá síra wa àfẹ́ra wa dénú kò sẹ́ni àníyàn rẹ̀ ń sọ pé òun fẹ́ tún lù ṣe ń bẹ̀ ẹ má bújọba kankan torí pàwọn náà là ń dìjọba tó dáa tó bá rí bẹ́ẹ̀ bí èèyàn ló ń padà á dìjọba tó bá rẹ́ni tó fẹ́ tún Nàìjíríà ṣe ẹni tí ó tún ṣe ò ní bá wọn débẹ̀ rárá abẹ́ ẹnu ni wọn máa ń wà bọ́lọ̀ ń bá ṣe tán tí ó tún ṣe mọ̀ bí ó ṣe tún ṣe torí pé gbogbo ọmọ Nàìjíríà lójó pọ̀ bábá ń bá rí ọmọ Yorùbá wà láyà lójó ojó tá a dẹ̀ ní ni pé kò sẹ́ni tó fẹ́ kú ojó tá a wá tún wá ní ni wípé bá a ṣe lówó la máa ń wá àyè wá bẹ́ẹ̀ mi wó ṣègùn àìmọ́ kò yé yín bí bá a ṣe lówó la máa ń wá àyè wá bẹ́ẹ̀ mi wó ṣègùn tó bá wá láwọn tí wọ́n wá bẹ́ẹ̀ mi wó ṣègùn wọn ò ní rí kà lọ́wọ́ wọn
ẹlòmíì ń wá bí ó ṣe lówó bí ó ṣe wẹ́mi tí ó ṣe gùn ìjọ́njọ́ tó bá ti ń ṣèkà ní ẹ̀mí gígùn rẹ̀ ń dínkù tó bá fẹ́ pẹ́ láyé dáadáa mọ́ sàbúrú sẹ́nìkan o mọ́ bá yé àwọn èèyàn jẹ́ kó lè débi tó ń lọ bó bá ti bá yé wọn jẹ́ kó ní pẹ́ ò ní pẹ́ ńlẹ̀ nítorí pé ibi tí wọ́n ti ń bàjẹ́ làwọn kan ń tún ṣe àwọn kan dẹ̀ ń wọ́ ọ̀ṣẹ́ bó ṣe ń ṣe ìwọ òdẹ̀ nímọ̀ pé wọ́n rí wọn èèyàn bí wọn náà bí rẹ̀ náà ni wọ́n. nítorí pé àjùra wa lọ ìjàkadì kọ́ ẹ̀mí tí ń bẹ́nu ọmọ Yorùbá àbọ̀mọ Nàìjíríà ọjọ́ tẹ̀mí burúkú ìbá tó kó inú ẹ̀mí wa tá a tó robi síra wa mọ́ bá a máa gbé àwọn aṣíwájú lẹ́yìn a máa gbé wọn lẹ́sẹ̀ a máa gbé àwọn aláàánú wa lẹ́sẹ̀ tíyàwó máa jẹ ọkọ lẹ́sẹ̀ mọ́ lọ́kọ náà máa jàǹbá ìyàwó tá a máa ro bí ọ̀gá wo ṣe ṣubú lulẹ̀ tá a máa ro pé ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ní débẹ̀ kí n kó tèmi tá a máa ro pé bá a ṣe máa pààyàn táwọn kó mọ tá a máa fìyàn gun òkè ọjọ́ náà Nàìjíríà ó tó dáa o wọ́n bàbá jáwọ́ nu gbogbo nǹkan yìí àfàìmọ̀ bá a ṣe ń pera wa lórí ọlọ́mọdé àdìrú ẹ̀gbọ́n wọ́n ní wọ́n fẹ́ tún iná Nàìjíríà ṣe wọ́n lè rè pé how many years ló fi ṣe ẹni ẹ̀dá kọ ọjọ́ díẹ̀ níbẹ̀ náà wọ́n ti ń sọ fún wa pé ìjọ rántí pé àwọn tó ń gbé jẹnẹrétọ̀ jáde gbogbo àwọn tó ń gbé jẹnẹrétọ̀ wọ Nàìjíríà ó kọ́kọ́ ṣe kí ni wọ́n dojú ìjà kọ́ ìdẹ́ẹ̀tì mọ̀nù tá a bá fẹ́ ká níná Nàìjíríà kí Nàìjíríà ó dáa kò gbà wá ní ìṣẹ́jú kan ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ẹ bá gbìyànjú pé òun fẹ́ ṣe kó yá tètè yá dira kó dira ikú mọ́rọ̀ tó lọ́pọ̀ àwọn èèyàn kó fẹ́ gbẹ̀mí rẹ̀ torí pé wọ́n mọ̀ pé yóò ṣe ẹni wọ́n bá rí pé ó máa tún Nàìjíríà ṣe kó ti tètè di ẹrù ikú mọ́ bẹ́ẹ̀ pé kẹ́mi rẹ̀ ó lè gùn wọ́n mọ̀ bá pa nípa àyà tí ẹ ti ń lọ ni wípé ọ̀fẹ́ tá a fẹ́ra wa dénú torí náà ìwọ tó bá wà ní Nàìjíríà bó wà lẹ́niwẹ̀ nú ayé yìí mo fi inú hàn yàn tán o àgádágodo òfin hàn ra wọn bó bá mọ̀ pé o fẹ́ ṣe dáadáa mọ̀ sọ ní tó o fẹ́ ṣe jáde mọ̀ ṣe dáadáa tiẹ̀ lọ ó dẹ̀ já lọ sọ́dọ̀ MK Abiola ìgbà tí bàbá wa MK Abiola wà lórí ayé yìí wọn làwọn fẹ́ dìbò tí wọ́n fẹ́ dìbò ńgbà náà gbogbo wa là ń gbọ́ pé bàbá ní míìkì máa di iye báyìí wọ́n ṣe míìkì wọn jáde tí ojú kékeré báyìí lọ wọ́n jẹ́ oyè pé tó bá ti àwọn bá ti wọlé míìkì £1 máa di kíní kan báyìí ẹ dákun sínú àwọn tí wọ́n kọ́mpìnì tó ń ṣe míìkì ní Nàìjíríà ni wọ́n máa dùn sí sẹ́rù wọn máa fẹ́ kí wọ́n dórí àlééfà náà gbogbo àwọn tí ò fẹ́ wọn yẹn náà àwọn tí wọ́n láwọn fẹ́ ṣe yẹn tó dẹ̀ máa bà ọjà àwọn kan jẹ́ náà ni ò jẹ́ kí wọ́n débẹ̀ àgádágodo òfin ra wọn ohun tó bá fẹ́ ṣe tó ó fi débi gíga a kì í sọ ọ́ jáde inú lóko ẹ̀yẹ́ ń gbé. Jésù ti kórede áńgẹ́lì ti gbowó wá. sọ̀gbọ́n ni wọ́n ní ẹni tó ṣe kíni ẹni tó ṣe àìkú fún kíni tó ṣe àìkú oògùn àìkú tó ṣe fún àdìrẹ. Bàbá mi ti kórede. ẹni tó ṣe oògùn àìkú fáyán náà ló ṣe àrìnà kò fádìrẹ. Ajagba. o gbọ́ mi yé ẹni tó ṣe oògùn àìkú fún ayán òun náà ló ṣe àrìnà kò fádìí rẹ̀ ohun tó lè kó ayọ̀ tó dẹ̀ lè kó wọn náà yọ ni pé mọ̀ sọ àṣírí rẹ̀ fẹ́ dà kan mọ́ kódà kó jẹ́ pé inú bínú àwo kan náà lẹ́tijọ́ omi ìgbìyànjú sínú ayé rẹ̀ mọ̀ sọ àṣírí rẹ̀ fún yàn bó o bá ti wá sọ àṣírí rẹ̀ fún yàn mọ̀ fi tó o ní lọ́wọ́ bá yé èèyàn jẹ́ mọ́ o kó lè bá a débi tó ń lọ. ẹ gbọ́ lórí ètò Gbangba Dekun tèní tá ń sọ lórí ọ̀dàlẹ̀ ẹ̀dá ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ àníri jù báyẹn lọ lórúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. lórí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí TikTok Instagram pátápátá tẹ́ ń wò mí ẹ̀yin tẹ́ wà lórí Facebook. àní jábọ̀ àní ṣìṣe o ẹni tí ó pè mí àti àbí tí ó sọ wá jẹ ẹdun arinlẹ̀ àní mú wọn lọ́rẹ̀ẹ́. ẹni a máa fẹ́ tí ò ní fẹ́ ni Èdùmàrè ò ní jẹ́ ká súnmọ́ wọn bá ti súnmọ́ wa Ọlọ́run ó lé wọn dànù sínú ayé ibòmíì. lókè gbogbo àwọn tajọ́ ń ṣètò Olúbísí ọmọ Akínlóye ẹni à ń wò tí ò gbọdọ̀ wòran. DJ Tuga Igwe Alájà wa Mansuratu Akabaola Madam Olúwabùnmi ìyàwó Káyà ó kí gbogbo yín wá pátápátá o iwájú là á máa lọ nítorí pé iwájú lójúgun ń gbé òkè làtàrí wò òkè lẹ́mú rusí àní jábọ̀ o a máa lọ báyìí nítorí pé ọ̀bẹ ní bẹ́ẹ̀ su àtẹlẹsẹ̀ ní bẹ̀rẹ̀ ẹni tó bá ní a máa máa wá tó rání ká máa dé tó rání a máa pẹ́ láyé òun náà ní dé bá o. Gbogbo ayé mi ti mọ̀ gbà yẹn jẹ́ ọba mi. wọ́n ní àlọ́ mọ́lẹ̀ lọ́lọ́ta bẹ́ẹ̀ ni o gbogbo ẹni bá láàní débi afẹ́ ibi tá ti gòkè tá ti dé èèyàn á lò wọ́n mọ́nú ayé ni á lò wọ́n mọ́ gbà
ṣùgbọ́n wọn náà rántí wọ́n fa burú ránṣẹ́ sẹ́nìkan o kò lè bá pẹ́ láyé o. kò lè bá rí dáadáa gbé kò lè bá délẹ̀ lérí mọ́ sàbúrú sẹ́nìkan o. mọ́jà ń bá olóore rẹ kò lè bá débi tó ń lọ mọ́jà ń bá aláàánú rẹ kò lè bá débi tó ń lọ. bó bá ti jàǹbá èèyàn ò ní ká èso ìbànújẹ́ ó di dandan wọn ní jàǹbá rẹ. sórí kíní kan bẹ tó lè mọ ọyọ ńbẹ bó bá ti jẹ́ni tí kì í jàǹbá èèyàn tí kì í ṣe ka èèyàn spirit kan bẹ tí ó mọ control rẹ bẹ́ẹ̀yàn bá ń ṣe ìkà bó bá jẹ́ ìkà èèyàn nínú sọ̀rọ̀ sí rẹ̀ ó dẹ̀ máa mọ̀ pé ìkà lélẹ̀ bó bá ti rẹ́ni tí bá ti ń rojọ́ ẹlòmíì fún ọ jù tí ń rojọ́ lágbájá fún ọ tí ń rojọ́ tàmọ̀dò fún ọ furasí ẹrú náà bí ó ṣe máa rojọ́ tiẹ̀ náà káàkiri nù. bó bá ti rẹ́ni tó sọ pé èmi mi lè gbà wàhálà ìjọ tí ó bá kàn wọ́n náà kò ní gbà wà fi kó gbẹ̀mí rẹ̀. tó bá jẹ́ pé wàhálà máa gbà lóògùn ni tó jẹ́ sọ lójú rẹ̀ pẹ̀lú ẹlòmíì ọmọ ẹ̀dẹ́ èèyàn tí ń lérí bẹ́ẹ̀ tó bá sì pé wọ́n náà bí ó ṣe gbọ́ ológun nù. mọ̀ni tó mọ̀ bá ní mẹ́ni tó fẹ́ bá ṣọ̀rẹ́ mẹ́ni tó fẹ́ finú hàn kó mọ̀ bá balẹ̀ ayé rẹ jẹ́ wọ́n ti pò wálé ayé wá gbélé ayé tiẹ̀ ni o mọ̀ bá ayé èèyàn jẹ́ kó mọ̀ bá ayé ìran tiẹ̀ náà jẹ́ o. ọ̀rọ̀ bàbá Abíọ́lá tà ń sọ ni wípé gbogbo àṣírí tí wọ́n sọ pé àwọn fẹ́ ṣe táwọn bá dórí rẹ̀ ló fa sábàbí tó yẹ pé àwọn èèyàn ní jẹ́ kán débẹ̀ wọ́n dẹ̀ débẹ̀ nítorí pé wọ́n ti fà sí ibi tí wọ́n ń lọ àwọn èèyàn táwọn èèyàn dẹ̀ ti mọ̀ pé yóò dáa tí wọ́n bá débẹ̀ ìwọ náà rántí wípé bó ṣe ń sọ tó fẹ́ ṣe àwọn kan bẹ tí ò fẹ́ o ṣe o àgádágodo ò fẹ́ ra wọn dénú. a ní ìjọba yẹn lórí ètò yìí tó wa Gbangba Dekun yókù tó di ọjọ́ mẹ́jọ ẹ pàdé wa lórí àwọn ètò míì ire lójú owó rírì lámàrí o kí n tó parí. ẹ̀yin tẹ́ wà ń Ghana ẹ pàdé mi ní ọjọ́ Saturday 16 lórí TV àgbéléwò Akasanoma TV lórí ètò tuntun tí mo sì fẹ́ gbé data ń pè ní ìrírí mi. àlejò tí mo fẹ́ gbà ń jọ́nà àwọn náà ni aláàjì wa bàbá wa Chief Akíntọ́lá àwọn làlejò tó ń bọ̀ náà lọ́jọ́ náà àti àfa wa Abdulgani Idiko àwọn làlejò tá a fẹ́ gbà ẹ pàdé mi pẹ̀lú àwọn elétò mi tájọ ṣètò ń jọ́nà. dájúwò mi. aago 9 la fẹ́ bẹ̀rẹ̀ ní àjọ Saturday yóò dẹ̀ parí ní aago 10 wákàtí kan náà ni ẹ ṣe àdúpẹ́. ẹ bá mi ṣe bá mi tẹ̀ láyà kí yókù di ọjọ́ mẹ́jọ ó dàbọ̀. mo lè gbé bàbá lámọye ìgbà o. mo lè gbé bàbá ní sójú ọ̀tá mi Sátánì àjẹsálọ áńgẹ́lì àṣàlámọ̀ mi o. ìgbà ọ̀tún ti dé ní ilẹ̀ adúláwọ̀ ohun tẹ́ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà jàlábíà báàgì bàtà lára tútà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV radio ní ìlú Ghana Bone Sheikh ní aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín nílùú Ghana oces ni wọ́n máa ń kó wá oces náà la máa tà fún yín láti bá wa dòwò pọ̀ ẹ sẹ́ndì àwọn nọ́mbà yín a máa àdì yín sórí gúrùpù nọ́mbà Egypt ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ yálà aṣọ ni bàtà ni báàgì ni tí ẹ bá ti san owó yín àti owó kílò tí wọ́n máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògo títọ́ lọ́hùn ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín